Rahmatullahi wa barakatuh. Òní ni 5 April 5 àbí yà South Africa la wà lẹ́yìn DHL à ń sẹ́ndì ọjà lọ sí ọ̀dọ̀ yàṣà ní United Kingdom ní London a dẹ̀ ń sẹ́ndì lọ sí Indianapolis ní United States of America. So àdúrà ló ń gba agbára kọ́ gbẹ́yìn tẹ́ sọ pé ṣe lè lo product wa nínú àwẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá ṣínú tán ẹ lè lo ẹ̀rí ó wà halal prophetic medicine ní egbògi ní so kò sí ìrújú kan bẹ́ẹ̀ ó wà halal ẹ lè lo tẹ́ bá ṣínú tán ẹ lè lo ní sáàrì kò dẹ̀ ń dàyàn láàmú ẹ rí àwọn kóńbò yìí sìn kóńbò wa tó kéré jù òun ní 170,000 naira because tẹ́ bá gbé ẹyọ kan ní DHL ẹyọ kan kọ́pù wa yìí ìṣirò 55,000 ni wọ́n gbé lọ anywhere méjì the same thing mẹ́ta the same thing mẹ́rin the same thing ìṣirò 55,000 ni wọ́n máa ń charge wa ẹ ti understand yìí sìn so irú eléyìí sìn mo sọ̀rọ̀ nípa ewé yìí fún yín nísìn ewé yìí 100 ewé ọ̀tọ̀ọ̀tọ̀ la fi preserve ẹ̀ la fi ṣe wọ́n fún yàn ní nǹkan jẹ lójú oorun wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin wọn jẹ́ kó conceive kíákíá àbẹ́yàn tí wọ́n ti fún ní poison jẹ ti pẹ́ tó ti wà lára ẹ̀ tó ti stick mọ́nù fún ẹ̀ get ewé yìí ó máa wash everything ó máa prepare wúńbù àbẹ́ni tó ní nǹkan míì nínú ó máa wash ẹ̀ dànù then you will be fine 20,000 ní Nàìjíríà but kò tí ì dé Nàìjíríà báyìí bẹ́ẹ̀ bákan náà ni get all in one national app tí gbogbo àwọn èèyàn ń lò tí wọ́n ń dúpẹ́ tó ń wò more than 300 àìsàn àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni cancer diabetics àwọn àìsàn ńláńlá àtẹni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun spiritual effect ó ń ṣiṣẹ́ fún all in one bákan náà ni get transformer 1100 power òun ń ṣiṣẹ́ fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run gbogbo àwọn àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú tí ò kí ń jẹ́ kọkùnrin kó lè perform àbátọ̀ ẹlẹ́ weak erection low sperm count quick ejaculation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti obìnrin náà tó yẹ pé àwọn àrùn tó ń da nǹkan ọmọbìnrin láàmú tí ò kí ń jẹ́ kóbìnrin lè conceive ní kíákíá bí ovulation problem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ get transformer 25,000 naira ni à ń ṣe promo ní Nàìjíríà bákan náà ni à ń ṣe promo all in one ní 15,000 naira kò síbi tẹ́ ẹ wà tí product wa ò dé gẹ́gẹ́ mo sọ pé combo wa tó kéré jù láti deliver lọ sí anywhere is 170,000 Nigeria money àdúrà ló ń gba agbára kọ́ eléyìí náà nísìnyí òun lọ sí UK United Kingdom ẹ ti rí transformer méjì pẹ̀lú ewé yẹn wọ́n ń bo wìtìwìtì ó wà very effective gbogbo ẹ̀yin tẹ́ nípe ní níjà lórí èké nínú àrùn àbá ìsàn àbí spiritual sickness àbètò àdúrà lẹ nídìí ní àbètò sàárà lẹ nídìí ní ẹ contact Global Direct Dikula Health and Spiritual Department ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí +2761295638 gbogbo agbára ọlọ́run bá lóní wíkẹ́ almighty alákẹ́ ọ̀ torí pé kí ni innal izzata lillahi jami'an mi ìdẹ̀ níyé máa sọ mo ní out of 100% tí gbogbo nǹkan máa ń dé gbogbo àwọn tó ń ra product wa 70 to 80% wọ́n ń dúpẹ́ especially ẹ̀yọ́ olólùfẹ́ wa ní United States of America Indianapolis aláwọn customer káàkiri bẹ́ẹ̀ àti ní Europe náà àdẹ́dì kan sí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ all over the world àdúrà yẹn á gbà so ọlọ́run ní dà yín láàmú inshallah àti Canada náà so ọlọ́run gbàdúrà wa so 80% to 70% wọ́n ń dúpẹ́ o so kí la wá tún fẹ́ so ọlọ́run gbàdúrà wa masalamu wa ilà.